Jésù. Hallelujah, ògo fọ́lọ́run o, adúpẹ́. Hallelujah o, hallelujah o, hallelujah, hallelujah o, hallelujah, ògo fọ́lọ́run o, adúpẹ́. Hallelujah o, hallelujah o, hallelujah, hallelujah o, hallelujah, ògo fọ́lọ́run o, adúpẹ́. Ẹ̀yin ọmọ náà tó ń wò mí káàkiri àgbáyé tàbí tí ẹ̀ ń gbọ́ mi, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, Ọlọ́run ṣeun. Mo kí yín pé ẹ kú àlàjọ ọdún Kérésìmesì, a sì kú palẹ̀mọ́ ọdún titun. Yóò bá wa láyọ̀ lórúkọ Jésù. Mo fẹ́ kó o fọkàn ẹ balẹ̀. O ti fi ayọ̀ bẹ̀rẹ̀ ọdún yìí, o máa fayọ̀ parí ẹ o. Èṣù ti pòfo lórí ayé ẹ, èṣù ti mófo. Ìwọ ló wo, o ti ṣẹ́gun o. Ṣe ni kó o máa yọ̀. Ṣe ni kó o máa yọ̀. Ọlọ́run ti dá ẹ̀mí ẹ sí, ó ti dá ẹ̀mí wa sí. Ó nídìí tí Ọlọ́run fi dá wa sí di ọjọ́ òní. Ìyẹn ni pé ó ní ohun tí Ọlọ́run fẹ́ ṣe nínú ayé wa. Tó bá ti jẹ́ pé ó ti parí tó fẹ́ ṣe ni kò ní dá wa sí. Ṣùgbọ́n ó jẹ́ Ọlọ́run àánú, ó jẹ́ Ọlọ́run ìyanu, ó jẹ́ bàbá tó fẹ́ràn wa gan. Ọlọ́run tó dára ni. Wò ó, àsìkò yìí kì í ṣe àsìkò ìráhùn January ló tún dé December kíní kan. Irọ́, ṣe ni kó o máa yọ̀, kó o máa ṣọpẹ́, kó o máa wí pé o ṣé o bàbá, o ṣé o Jésù, o ṣé o bàbá, o ṣé o Jésù, àtòfarati bí òkè, o ṣé o bàbá, àtòfarati bí òkè, o ṣé o Jésù. Ṣe ni kó máa dúpẹ́, kó máa yin Ọlọ́run, kó máa jó ni. Torí pé gbogbo tó là kọjá, tó sì dúró báyìí, tó sì wà láyé, ṣé ọ̀rọ̀ ẹ̀ ò tọ́pẹ́ ni? Àwọn kan ò la ìdámẹ́wàá tí wọ́n là kọjá o. Wọ́n ti wà ní ọgbà ẹ̀wọ̀n. Àwọn kan ti wà ní sàárè báyìí, wọ́n ti kú, wọ́n ti dolóògbé. Ṣùgbọ́n ohun Ọlọ́run àánú rẹ̀ ó dá ọ sí tayátọ́mọ. Ṣé ọ̀rọ̀ ẹ̀ wà tọ́pẹ́ ni? Ṣé ni kó máa dúpẹ́ o? Má ra àwọn, má jàbára mọ́re jẹ́ o. Ọlọ́run ò dùn sí. Ẹbí ìṣẹ̀lẹ̀ ọ̀run ráhùn ṣá, kó máa jó ni, máa yọ̀ ni. Hallelujah. Ọlọ́run nínú ìwé Oníwàásù orí keje ẹsẹ̀ kẹjọ ó ní ìgbẹ̀yìn ó dáa ju ìṣáájú ẹ̀ lọ. Ìyẹn ni pé ohun tí ó ní ṣe ní ọjọ́ méjì péré tó kù yìí, Ọlọ́run sì máa ràn ẹ́ lọ́wọ́ o. Ìyanu sì máa ṣẹlẹ̀ o. Wò ó, má rò àròpin rárá. Suicide kan ló kàn, má gbẹ̀mí ara ẹ, má banújẹ́. Má jẹ́ kí èṣù fi ẹ́ ṣe yẹ̀yẹ́, má jẹ́ kí èṣù máa rẹ́rìn. Ṣé ni kó máa yọ̀. Èmi gangan mo ti jójójó lẹ́ni, mo ti yin Ọlọ́run. Mo dúpẹ́ ni, tó bí Ọlọ́run dá ẹ̀mí mi sí. Orin ẹni tí ò bá sí tọ́lá Jésù, kí ni mo jẹ́ náà? Tí ò bá sí tọ́lá Jésù, ta ló mọ̀ mí o? Mo dúpẹ́ o Jésù pé mò ń jọ ọlá rẹ. Bàbá o ṣé o kú ìtọ́jú mi. Jésù o ṣé o kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá ni. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o. Ogun ayé ìbá borí mi. Jésù ni o, kì í ṣe mọ̀ ṣe o. Ó ní kì í ṣe mi mọ̀ ṣe, kì í ṣe agbára mi, kì í ṣe títóbi mi. Lẹ fi dá mi sí o bàbá. Ọlọ́run ló dá ọ sí. Ọlọ́run tó dẹ̀ wá dá ọ sí yẹn. Ṣé ni kó máa yìn, ṣé ni kó fi ẹ̀mí ìmoore hàn. Àsìkò yìí kọ́ lásìkò tí èèyàn ń rojú kókó, tí èèyàn ń jà, tí èèyàn máa ń gbé, tí èèyàn máa ń ṣàròyé, tí èèyàn máa ń ráhùn. Àsìkò ayọ̀ lèyí, tí èèyàn máa ń dúpẹ́ lọ́wọ́ pé Olúwa ó dá mi sí, mo dúpẹ́, ó jẹ́ kí n tọrọ jẹ, mi ò sí lọ́gbà ẹ̀wọ̀n, mi ò sí nílé ìwòsàn, ó ṣe. Àsìkò tí èèyàn ń dúpẹ́ eléyìí, ọmọ náà tó bá jẹ́ pé àsìkò yìí ló wá ń kùn, ló ń wá ń rọrò kàn, ló ń mí kanlẹ̀, Ọlọ́run ayé mi ò, kí ló ṣe ayé ẹ? Ó ní ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n o, ọ̀pọ̀ ló ṣe dáhùn yàrá kiri. Tí mi ò bá lè dúpẹ́, a jẹ́ pé mi ò mọ̀re ni. Ìní kò dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, yóò dára fẹ́ lórúkọ Jésù. Ó ní mo kàn fẹ́ bá a sọ lónìí ni pé nínú ọdún tuntun tá a fẹ́ wọ̀ yẹn, ṣe ni kó wá Ọlọ́run, wá ojú Ọlọ́run nínú ọdún tuntun. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa nínú ọdún yìí a ti ń kọ tó ń pè ní ìpinnu tuntun. Ẹ̀mí náà sọ pé nínú ọdún tuntun yẹn, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí. Ní ọ̀pọ̀lọpọ̀ a máa ń pè ní year's resolution. Ọ̀pọ̀lọpọ̀ a ti kọ́, tá a bá ní ká wo tọ̀pẹ́ lómi báyìí, mo fẹ́ ra mọ́tò tuntun, mo fẹ́ kọ́lé tuntun, mo fẹ́ lọ sílùú òyìnbó, mo fẹ́ fẹ́yàwó tuntun, mo fẹ́ ra bàtà tuntun. Lókùlùkù ló kúnnú ẹ̀. Ìmí gan ò rántí fi pé mo fẹ́ wá Ọlọ́run. Ìmí ò tiẹ̀ fi sí ojú ẹ̀ pé mo fẹ́ jèrè ọkàn fún Ọlọ́run ọdún tuntun.
ìmí ò fẹ́ pé bí mo ṣe ń gbàdúrà mo fẹ́ increase àdúrà mi ní ọdún tuntun, mo fẹ́ máa yin Ọlọ́run ní wákàtí 3 lójúmọ́ ní ọdún tuntun, mo fẹ́ máa ka Ọlọ́run dáadáa ní ọdún tuntun, mo fẹ́ máa hùwà bí ọmọ Ọlọ́run ní ọdún tuntun. Ohun ayé ṣáá ni. Mi sọ pé kò dáa kéèyàn kọ́lé, ó dáa. Mi ní kò dáa kéèyàn ra mọ́tò, ó dáa. Mi ní kò dáa kéèyàn fẹ́ lọ́kọ àbí kéèyàn fẹ́ láya, ó dára. Ṣùgbọ́n níbo la fi Ọlọ́run sí nínú ètò wa, nínú ìpinnu wa fún ọdún tuntun? Níbo la fi Ọlọ́run sí? Èmi náà ti kọ́ tèmi. Ọlọ́run ni number 1. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run mo fi ṣe number 1. Tí n bá ní kí n bèrè lọ́wọ́ ẹ ní ọdún tá ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, báwo lo ṣe lo àkókò rẹ gan-an? Ǹjẹ́ o ní àkókò láti gbàdúrà? Ǹjẹ́ o ní àkókò láti ka ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o ní àkókò láti jèrè ọkàn, láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o ní àkókò, bàbá opó, obìnrin opó yẹn, arúgbó tó wà nínú ìjọ yẹn, tó wà ládùúgbò ẹ, kí ló ṣe fún wọn gan-an ọdún yìí? Èèyàn mélòó ló lè sọ pé mo dúpẹ́, ọpẹ́lọpẹ́ lágbájá, ọpẹ́lọpẹ́ tàmọ̀dò ni mo fi róúnjẹ jẹ, ni mo fi rí aṣọ wọ̀ nínú ọdún yìí? Èèyàn mélòó ló nawọ́ sí? Èèyàn mélòó ló mú inú wọn dùn? Èèyàn mélòó ló pa lẹ́rìn nínú ọdún yìí? Èèyàn mélòó ló ti ìwọ náà bí aná ṣe wà lára wọn tó ń pẹ́ má sàlámì ẹwà o, má fún yàn lọ́wọ́ mélòó? Ọ̀pọ̀lọpọ̀ àròyé ni. Ọ̀pọ̀lọpọ̀ yín kó tó di pé o bẹ̀rẹ̀ bísẹ̀sì yẹn, tó bá ti ní evangelism yá fẹ́ lọ ṣèwàásù, ìwọ number 1. Ṣùgbọ́n nísìnyí o ò ráyè mọ́. Tó bá ní sister brother ẹ fẹ́ lọ ṣèwàásù, wákàtí kan náà ní níjọ́ Saturday, wákàtí aago 11 sí aago 12 ní wákàtí kan pé ní mo máa busy gan, o ò ráyè fún Ọlọ́run mọ́. O ò ráyè mọ́. Ọ̀pọ̀lọpọ̀ kó tó fẹ́yàwó, kó tó lọ́kọ, wọ́n máa sọ pé àwọn àpàdé àwọn fàdúrà jagun yá, òun lọ nìyẹn. Ṣùgbọ́n nísìnyí o ò ráyè mọ́. Tó ní sister ṣé mọ̀ kí bàbá yìí kó tó dé, kí n tó ṣe oúnjẹ, kí n tó gbálẹ̀ ilé, kí n tó fabọ́ ilé, o ò ráyè fún Ọlọ́run mọ́. Ọ̀pọ̀lọpọ̀ kó tó bí ọmọ yẹn, tó máa sọ pé ẹ̀kọ́ Bíbélì òun lọ nìyẹn. Ṣùgbọ́n nísìnyí o ò ráyè mọ́. Tó máa ti ní ẹ̀kọ́ Bíbélì, ọmọdé yìí kí n tó ṣe oúnjẹ wọn, kí n tó ṣe homework wọn tó ń wá láti school, kí n tó tẹ́ bẹ́ẹ̀dì wọn, kí wọ́n tó wẹ̀, o ò ráyè fún Ọlọ́run mọ́. Ọlọ́run tó sọ di ìyá àwọn ọmọ, Ọlọ́run tó kọjú sí ẹ ṣe lóore, àròyé lóko à ń ṣe ń sìn, ṣe ló wá ń wíjọ́, excuses ló ń give ń sìn, o ò ráyè fún Ọlọ́run mọ́. Ọlọ́run kan jẹ́ Ọlọ́run àánú ni. Ìwọ gangan fúnra rẹ o ò ráyè láti ètí fèsì gbígbín tó ní ìsìn báyìí pátí ni. Àwọn ẹbọ ẹlẹ́bọ, àwọn tó ń yí ẹ̀yìn òkú padà, àwọn tó ń ṣe ọjọ́ ìbí, tó ń ṣe pregnancy dedication, ìyẹn ló ń bá káàkiri. O ò ní àyè láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run mọ́. Àyè ò yọ mọ́ rárá. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ Ọlọ́run àánú ni. Wọ́n á rọ̀ ọ́ jókòó nínú ọdún yìí kó wo ayé ẹ wò, wo ìgbé ayé ẹ wò, bó o ṣe lo àsìkò ẹ, ohun tó ṣe, jẹ́ kí ẹ̀mí mọ́ kó ṣe àkóso ayé ẹ nínú ọdún tuntun yẹn, kó wá yí padà. Fi sára rẹ̀ pé nínú ọdún tuntun màá máa wáyé láti gbàdúrà, màá máa ka Ọlọ́run, màá máa lọ sílé Ọlọ́run, ẹ̀kọ́ Bíbélì màá máa lọ, màá máa wàásù Ọlọ́run. Ní tí mo fẹ́ kó o ṣe nínú ọdún tuntun nìyẹn. Ṣé rí, bí èèyàn bá ti kò sí ni tó bá ti fi Olúwa síwájú, ó máa ní ayọ̀, ó máa rí àánú Ọlọ́run, ó máa rí oore ọ̀fẹ́ Ọlọ́run, ó máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Má lo ọdún 2022 yẹn bó o ṣe lo 2021 yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wa báyìí oorun bá ti sùn láago 9 lálẹ́, ó dago 8 láàárọ̀. Ọmọ Ọlọ́run kì í sùn àsùnpìyè bẹ́ẹ̀ yẹn. O ò ní tàbí láti ṣọ́ òru ọjọ́ 2 péré láàrin ọ̀sẹ̀. O ò rí ẹnìkankan wàásù Ọlọ́run fún. Mo fẹ́ kó o yí padà. Ọdún tó ń bọ̀ yẹn, ọdún ayọ̀ ni o, ọdún rere ni, ọdún àlàáfíà ni, ọdún ìgbéga. Kìkì àwọn tó bá fi Olúwa síwájú nìkan ló máa gbádùn ọdún yẹn. Kìkì àwọn tó bá fi Olúwa síwájú nìkan ló máa ṣe àṣeyege, ló máa ṣe àṣejèrè, ló máa rí ojú rere Ọlọ́run ọdún yẹn. Mo fẹ́ kó wà láàrin wọn. Mo fẹ́ kíkó náà jókòó, kó ní ìpinnu tó dáa láti bá Ọlọ́run rìn nínú ìwà mímọ́, nínú òtítọ́. Ọmọ Ọlọ́run kì í parọ́, ọmọ Ọlọ́run kì í ṣèké, ọmọ Ọlọ́run kì í jẹ́, ọmọ Ọlọ́run kì í yọ̀dẹ̀, ọmọ Ọlọ́run kì í wọnú ẹgbẹ́ òkùnkùn. Má bá wọn ṣẹgbẹ́ ní ọdún tuntun yẹn.
Jésù nìkan ni kó dì mú. Jésù nìkan ni kó rọ̀ mọ́. Òun ló lè gbà ọ́. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Tẹ́ bá wo Matthew orí 6 ẹsẹ̀ 21 tí dé 23. Ó ní ká kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà o àti òdodo rẹ̀. Ṣé ni kó kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà? Ṣé ni kó fúrúgbìn sínú ilé Ọlọ́run, sínú iṣẹ́ Ọlọ́run, ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ, owó ẹ, àsìkò ẹ, fi sínú iṣẹ́ Ọlọ́run, mi sínú iṣẹ́ Ọlọ́run. O ò lè ṣe bẹ́ẹ̀ kí Ọlọ́run kó má san fún ẹ. Ọlọ́run kì í jẹ ní gbé o. Olóòótọ́ àti olódodo ni Ọlọ́run. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Ọdún tuntun yẹn jọ̀ọ́ mo bẹ̀ ọ́. Má kàn lò ṣá. Má kàn kì í ṣe pé kì í ṣe ọdún tí wọ́n kàn ń wo African Magic àbí Nollywood 24 hours. Kì í ṣe ọdún tí wọ́n ń tàkùrọ̀sọ lórí WhatsApp. Kì í ṣe ọdún tí wọ́n ń sọ̀sọ̀ kú sọ kí ẹ kó akọ̀ jókòó sórí fóònù ẹjọ́ ẹlẹ́jọ́ tí ò kàn inú ọmọ àrùn káàkiri. Irọ́. Ọdún tó gbọ́dọ̀ wájú Ọlọ́run nítorí pé ire pọ̀ nú ọdún yẹn gan, ayọ̀ pọ̀ nú ọdún yẹn gan, ìbùkún pọ̀ nú ọdún yẹn gan, ṣùgbọ́n kìkì àwọn tó wá fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wọn, kìkì àwọn tó wá fi Ọlọ́run síwájú ló máa rí ojú Ọlọ́run, ló máa rí àánú Ọlọ́run o. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Olúwa yóò ràn ẹ́ lọ́wọ́. Ojú òní tì ẹ́ wò. Ní ọjọ́ méjì tó kù tí oṣù tí ọdún máa parí, ó máa rí àánú Ọlọ́run. Èsì àdúrà yìí sì máa dé. Wọ́n sì máa kí ẹ kú oríire lórúkọ Jésù. Wo ìyá 2021 kò ní gbé ire rẹ mì, kò ní gbé ayọ̀ rẹ mì, kò ní gbé testimony ẹ mì. Nígbà tó máa sọ pé happy new year tó ní ẹ kú àlàjá títún ẹ kú oríire o, wọ́n máa kí wọn náà kú oríire lórúkọ Jésù. Ọlọ́run máa pa ẹ́ lẹ́rìn. O ò ní fi ìkorò parí ọdún lórúkọ Jésù. O ò ní fi ìbànújẹ́ parí ọdún lórúkọ Jésù. O ò ní fi wàhálà parí ọdún lórúkọ Jésù. Bí a bá ti ń wọlé ọdún tuntun yẹn láti January 1 dé 31st of December 2022, wọ́n máa yọ ní ẹ̀rí ní testimony ní, wọ́n máa kí ẹni ẹ kú oríire o, ẹ kú oríire o. Bó ṣe máa rí fún ẹnìyẹn. Mo rọ̀ ọ́, má wẹnu ẹgbẹ́kẹ́gbẹ́ o. Jésù nìkan lọ́nà o. Jésù nìkan lọ́nà o. Ó ní Jésù nìkan ló lè gbà ọ́ o. Jésù nìkan ló lè gbà ọ́. Ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékù lọ o. Ẹ̀jẹ̀ àgùntàn kò lè gbà nílà. Ẹ̀jẹ̀ ẹyẹlé kò lè fúnni níye o. Jésù nìkan ló lè gbà ọ́. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn o. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo orúkọ rẹ̀ o. Jésù lọ́wọ́ rẹ̀ ló wà o. Bàbá lọ́wọ́ rẹ̀ ló wà o. Gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà o. Kò sí lọ́wọ́ ayé o. Kò sí lọ́wọ́ àjẹ́ o. Gbogbo agbára Jésù lọ́wọ́ rẹ̀ ló wà. Gbogbo ohun tó ń wáyé gan, kó dùn, kó pọ̀, kó pẹ́, inú Jésù ló wà o. Kò sí lọ́wọ́ ayé o. Kò sínú ẹgbẹ́ òkùnkùn o. Kò sí lọ́wọ́ ògbóni, kò sí lọ́wọ́ ènìyàn o. Mo bẹ̀ ọ́ ọmọ Ọlọ́run ní inú ọdún tuntun yẹn, fi Olúwa síwájú. Fi Olúwa síwájú lówùúrọ̀, lọ́sàn-án, lálẹ́. Fi Olúwa síwájú. Ẹni bá ti fi Ọlọ́run síwájú kì í kábàámọ̀. Èmi ti sọ dé ọ̀nà ọkàn mi. Mo ti ṣe ìpinnu pé nínú ìrìn àjò mi ní ọdún tuntun yẹn, mo máa fi Olúwa síwájú ni. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Bẹ́ẹ̀ ni, mo bẹ̀ ọmọ Ọlọ́run, ìwọ náà ṣe bẹ́ẹ̀ ní ìpinnu tó dára yìí. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Kí n tó máa lọ, wò ó, bí a ò tí gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, àsìkò rẹ̀ rèé o. Bí o sì ti gbà ní àsìní tó jẹ́ pé ìjì ayé ti dá padà sínú ayé, padà wá sílé o. Padà wá sílé o. Lónìí ni Jésù ń pè ọ́. Àsìkò rẹ̀ nìyí o. Ọ̀la lè pẹ́ jù o. Ẹ wo báyé ṣe lé ní. Níbi ọdún mélòó kan sẹ́yìn, èmi ọmọ tó ń pè ní coronavirus, mi ọmọ tó ń pè ní COVID-19. Ẹ wo báyé ṣe rí wá rí báyìí. Àmọ́ tó tún bọ̀ lọ́la, ṣùgbọ́n kí Ọlọ́run kó gbà wá ni. Gba Jésù lónìí. Ayé tí ò bá ní Jésù, ayé rádaràdá ni o. Ayé ìbànújẹ́, ayé àdánù, ayé tí ò ní ìrètí ni o. Nínú Jésù nìkan ni ìrètí wà. Nínú Jésù nìkan ni ayọ̀ wà. Olúwa yóò sì ràn ọ́ lọ́wọ́. Tó bá ti ṣe tán, jẹ́ ká jọ gbàdúrà yìí. Gbé ọwọ́ ọ̀tún rẹ lókè àyà rẹ. Pé Jésù Olúwa, mo dúpẹ́ fún ọ̀rọ̀ ìyè tí mo gbọ́ lọ́sàn-án yìí. Mo gbàgbọ́ pé o wá sáyé láti wá kú fún mi. Mo gbàgbọ́ pé ìwọ ni ọmọ Ọlọ́run. Mo jẹ́wọ́ gbogbo àìṣedéédé mi. Jésù dáríjì mi. Mo kọ èṣù àti iṣẹ́ rẹ̀ sílẹ̀. Mo sìn ọ́ nì. Fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí ní àwẹ̀ mọ́ kúrò ní gbogbo ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀. Mo gbé àgbélébùú, mo sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo sì sìn ọ́ tí ayérayé. O ṣe nítorí pé o ti gbọ́ àdúrà yìí. Hallelujah. Gbogbo ẹ̀mọ́ náà tí ẹ gbàdúrà yẹn tọkàntọkàn.
mo kí ọ kú oríire o. Wò inú mi ń dùn, mo bá ọ yọ̀. Mo sì ti ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn áńgẹ́lì náà ń yọ̀ Ọlọ́run torí pé o ti di ọmọ Ọlọ́run. Ìwọ náà wá ní ẹ̀tọ́ láti kúnlẹ̀ láti gbàdúrà kí o sì gba èsì àdúrà rẹ. O ní ẹ̀tọ́ sí ààbò Ọlọ́run, o ní ẹ̀tọ́ sí ayọ̀ Ọlọ́run, o ní ẹ̀tọ́ sí àánú Ọlọ́run báyìí torí pé o ti fi ayé rẹ fún Jésù. Mo wá bẹ̀ ọ́, ibikíbi tó máa gbé bí Áfíríkà ni o, Asia ni o, Europe ni America ni o, mo fẹ́ kó wá ilé ìjọsìn kan tí ò ju ìṣẹ́jú mẹ́wàá, bóyá àwọn mọ́tò ni o, bóyá òun fẹsẹ̀ ni o, tí ò ní ju ìṣẹ́jú mẹ́wàá síbi tó ń gbé lọ darapọ̀ mọ́ wọn níbẹ̀. Má lọ bí àlejò, lọ gbọ́ ẹ̀kọ́ Ọlọ́run, lọ sí ìpàdé àdúrà, lọ níjọ́ Sunday, gbogbo ohun tó bá ti ń ṣe ní gbogbo ìpàdé náà ti níbẹ̀, jọ lọ darapọ̀ mọ́ wọn, lọ gbọ́ ọ̀rọ̀ ìyè, lọ faramọ́ àwọn Ọlọ́run, lọ darapọ̀ mọ́ àwọn olóríire. Yóò dára fẹ́ lórúkọ Jésù. Mo fẹ́ kó wá Bíbélì kí wọn náà máa kà á lójoojúmọ́, kó máa gbàdúrà. Tó bá ti ń ṣe léyìí, wàá wá rí i pé ìgbé ayé wa yàtọ̀. Ìwọ náà wá ní ìfọ̀kànbalẹ̀, wàá wá ní ìrètí ọ̀run. Gbọ́, Jésù sì ń padà bọ̀ o. Jésù ń padà bọ̀ o. Kò sì ní pẹ́ dé mọ́. Ṣùgbọ́n àwọn tá a máa ṣe ìrètí rẹ̀ yóò dára fún wa lórúkọ Jésù. Kí n tó máa lọ, àti ìwọ àti ẹbí rẹ yóò dára fún ọ. O ò ní fi ìbànújẹ́ parí ọdún yìí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Ire ẹ tó kù tó ti bọ́ há, ká tó sọ pé Happy New Year, wọ́n máa kí ẹ kó ire o. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́, ara yóò sì tu ọ. Lẹ́ẹ̀kan sí mo kí yín o. Ẹ kú palẹ̀mọ́ dín tó ti bá a láyọ̀. Olúwa yóò ràn ọ́ lọ́wọ́, ojú òsì tí wà lórúkọ Jésù. Àti èmi àti ẹ̀yin, a ó rí i lọ́dún tó ń bọ̀. Ó dìgbà kan náà.